fi ìrònú para rẹ lórí pé o ò róyún ní látọdún yìí. Má fi ìrònú para rẹ lórí pé ọ̀rọ̀ máa gbẹ́jọ́ bíi tẹgbẹ́ rẹ látọdún yìí. Infection a máa fà á kéèyàn má tètè róyún ní. Infection a máa fà á kéèyàn má tètè rọmọ gbẹ́jọ́. Atọkùnrin àtobìnrin tó bá discover pé o ní infection lára, kí ni tó máa ṣe? Nǹkan mẹ́ta tí ń bẹ lọ́wọ́ mi ní kó lọ wá. Èso abèrè, kànáfùrù pẹ̀lú aloe vera. Èso abèrè yìí kó sí ìpẹ́pẹ́ tí ń bẹ lára èso abèrè yìí kó sínú ke. Kó wá da kànáfùrù lé lórí, kó gé aloe vera wẹ́rẹ́wẹ́, kó gé lé lórí, da omi sí, sóòkì ẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta kó máa mú. Gbogbo infection tí ń bẹ lára rẹ ló máa lọ pátápátá, ló máa kúrò. Wàá máa mú lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá ti mú tí yẹn bá ti tán tún sèmí. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí ń bẹ lára tí ń jẹ́ infection ni ó lọ. Ẹ lọ subscribe sí Alihamid TV on YouTube. Ẹ subscribe sí Alihamid TV on YouTube. The only oore tẹ́yìn náà lè padà ṣe wá òní. Àwọn ò béèrè kankan lọ́wọ́ yín o. The only thing tá a béèrè lọ́wọ́ yín òun náà ni pé ẹ máa bá wa subscribe sí Alihamid TV ní YouTube. Nǹkan ẹyọ kan táwa fẹ́ lọ́wọ́ yín nìyẹn. Eléyìí táwa náà ń fílẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí, àfinúfíndọ̀ fílẹ̀ kó lè jẹ́ àǹfààní fún yín ni. The only àǹfààní tẹ́yìn náà lè ṣe wá ó ní kẹ́ ẹ máa bá wa subscribe sí Alihamid TV YouTube. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.